Ìbàdàn nílé Olúyọ̀lé lèwìmí ọ̀tẹ̀ yìí forí lé nítorí ọmọ Ọládélé Najid Àyìndé Ojúọlápé ni mo ṣe fẹ́ forin ewì kìlú olókìkí. Ìbàdàn ìlú Àjàyí, ìlú Òjó, ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀rí 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 lójú ogun, ìlú Látòṣà ògbórí ẹfọ̀n sáfìlàfìlà. Najid Àyìndé kú ọdún o. Ọmọ àjà níbi ó lè gbé ń jàre olóhùn. Ojúọlápé ìwọ ló máa jẹ ìgbíjẹ karahun. Ṣínà Ayọ̀ ìwọ ló máa fi karahun fọ́rin mu. Ọmọ agẹṣin kólé ìwọ́dà. Ojúọlápé mo kí ẹ kú àjọ̀dún. Ọdọọdún tó rọ́gbọ́ Àyìndé, ọdọọdún la máa ń rọ́mọ obì lórí àtẹ, ọdọọdún ta wùsà ọmọ Ọládélé tó bá tún di lámọ̀ọ́dún kí n tún wá kọrin ewì tó dùn kì ọ́. Ṣèṣì kọ́ akẹ́kọ̀ọ́ mo mọ̀ ni nígbà tí mo ṣàdúrà porin ayọ̀ ni mo fẹ́ máa kọ. Adániwáyé gbọ́, ọ̀gá ògo fàṣẹ sí i, n ló jẹ́ kí n máa kọrin pé wọ́n ń ṣílé níbìkan tí mo tún kọrin pé wọ́n bímọ níbẹ̀ yẹn. Akewi Agbaye orin tiwa di lọ́dọọdún fún gbogbo àwọn ọmọ àlùbáríkà tí a bí ọ̀hún. Ṣèbí lọ́dún tó kọjá ni mo kọrin ayọ̀ f'Àyìndé tí mo forin ṣàdúrà fún Ṣínà Ayọ̀ mi pé kádániwáyé ó jẹ́ kó ṣe ẹ̀mí tí mo béèrè fún òtí ìtàn o. Lẹ́yìn èyí ọmọ Ọládélé kí o tún ṣọ̀pọ̀ ẹ̀mí sí i. Adániwáyé ò ní jẹ́ kí o rẹ̀ dànù ní mọ̀jẹ̀sín. Happy birthday ọmọ Alájà Rọ̀ṣídà aya Mọ́tẹ́jì. Many happy returns òdòdó ẹ̀yẹ ọmọ àfáà tiwa. Adániwáyé ò ní ṣe ẹ́ níwọ nìkan. Àdúrà wa ni pé kí o dirun fún bàbá, kí o dìgbà fún yèyé rẹ. Ọba òkè á jẹ́ kí o lọ́wọ́ tó pọ̀ lẹ́yìn. Najid Àyìndé ọmọ Mọ́tẹ́jì, bí mo ṣe fẹ́ wọ agodo ewì ni mo pàdé àwọn tiẹ̀. Wọ́n ní kí n make sure pé ewì ọ̀tẹ̀ yìí dùn gan-an ni. Ojúọlápé Táyélolú ní kí n kí ẹ. Ọmọ ọdún burú bàbá ọba bíi tàwọn lọ́balọ́ba. Ọmọ Kẹ́hìndé ní kí n kì ọ́ bí wọ́n ti ń kí àwọn ìjòyè. Mo ṣàdéhùn fáwọn olólùfẹ́ rẹ pé mo máa jíṣẹ́ wọn lájẹ̀yanjú. Àwọn Abdullah àti Abdulrahman, àwọn Zara pẹ̀lú Amira. Mo sọ fún grandma Dada pé mo mọ oríkì àwọn bàbá tiẹ̀. Àyìndé ìwọ lọmọ Ajagajigi oògùn. Mo ti ránṣẹ́ sí mọ́mì nìbàdàn pé kí wọ́n lọ fọkàn balẹ̀. Mo mọlé àwọn bàbá tiẹ̀ gidi gan ni. Ẹ̀fọn alàyè níyìn. Ọmọ iṣẹ́ owó ló ń ṣọdún. Ọmọ bọ́yọ̀ dùn ún òrèlé mọ́. Najid ìgbà ọdún bí ọdún kan ni. Òdòdó yìí ò ní rẹ̀ dànù. Ẹni tèrè èjì tèrè kó máa lọ bẹ́ẹ̀ làwa ń fẹ́ ọba mi òkè. Káyìndé ó má ṣàìsàn kó má yàn kú kó má doníkòtòpó púpọ̀ lọ́dẹ̀dẹ̀ ó jàre. Jẹ́ k'Ojúọlápé ó kàwé gboyè yege kọ́mọ wa ó dọ̀gá kó dorí àpésìn. Tí wọ́n bá ń pe lọ́balọ́ba kí wọ́n ó máa ránṣẹ́ sọ́mọ Ọládélé tiwa. Tí wọ́n bá ń pe àwọn ìjòyè kí wọ́n ó má gbàgbé Àyìndé láwùjọ àwọn àáfàá. Najid ìyàn rẹ̀ ò ní kéré. Ọba òkè ajẹ́kẹ́nu rẹ̀ ó tọrọ nílé lóko àti níbi gbogbo lọ́lá wáìdù lókè. Bẹ́ẹ̀ ló máa rí kò ní ṣaláìṣẹ nítorí a kì í bí ni níṣọ́ àgùntàn kó lọ sọ́dọ̀ ewúrẹ́ lọ jẹ. Bàbá tó bí ẹ lẹ́nu gan-an ni. Lọ́lá Olúwa Ojúọlápé Ṣínà Ayọ̀ mi, ìwọ gan máa lẹ́sẹ̀ ńlẹ̀ lórílẹ̀‐èdè yìí. Ẹ̀ṣẹ̀ ni tí mi ò bá jíṣẹ́ mọ́mí Àmírà. Ìyá Abdulrahman ní kí n ṣàdúrà f'Àyìndé àwọn. Mọ́mí Zara ní kí n kí ẹ pé gba ọdún kan ni. Àyìndé ọmọ Mọ́tẹ́jì ọmọ Ọládélé a ò ní fi ẹ́ ṣàwátì. Àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tó fi dórí àwọn alákòóso àti ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ àsọ̀bù Patience Academy wọ́n kọ̀wé ìkíni ránṣẹ́ sí ẹ. Gbogbo wọn ń kọrin pé Najid Àyìndé happy birthday. Dádì àti mọ́mì kí ẹ o Àyìndé. Wọ́n ní ìdùnnú ńláńlá ló jẹ́ nínú ayé àwọn àwàdàkọ́. Wọ́n rawọ́ sọ́lọ́run kó máa ṣọ́ ẹ nínú gbogbo ewu. Wọ́n ṣàdúrà kádániwáyé ó sọ ẹ́ dọ̀gá. Najid Àyìndé ọba òkè ò ní ṣe ẹ́ lọ́mọ òrukàn. Ojúọlápé Olúyọ̀lé nílé àwọn bàbá rẹ̀. Ọmọ àjòrò sùn. A kì í wáyé láláì lárùn rárá. Ìjàgboro lànà àwọn Ìbàdàn. Àìbánisọ̀rẹ́ ìjagun nílé àwọn bàbá rẹ̀. Ẹ̀fọn alàyè ní o. Ìwọ lọmọ ọdún burú bàbá ọba. Ọmọ Ọ̀yọ́ dùn ún òrèlé mọ́. Ọmọ adínkàrà má bọ ẹnìkejì dín. Bí mo bá wá ṣe tán máa kúkú bọ́ ọ délé àwọn ìyá rẹ.
Ìjàyè kún mi tí ń kún mọ́ lósùn kún mọ́ lọ́wọ́ kún mọ́ lẹ́sẹ̀ kún mọ́ lóorun kún mi àjàdí ìkó kún mi Ìjàyè bàbá ọba. Ààrẹ ń pè ọ́ olóǹdífá bífá rẹ̀ fọ́re bárẹ̀ ò fọ́re ń kọ́ asán ni. Ààrẹ rákìtàn ọ̀mádìẹ bọ̀ wálé aládìẹ jí bẹ́ẹ̀ ni kò rí ń bá díẹ̀ ló ṣàgbákò aládìẹ ń lọ gun ààrẹ ń lọ ta bárẹ̀ bá fún wọn aládìẹ sìn àfi gbòdìdì ẹni lọ́wọ́ wọn. Ilá tiri ilá kó òkè tiri má wò ògiri tiri wó àgbo tiri kàn ọkà bàbá tiri wo lóko lójú bọ́mọdé máa bá gbà jẹun títiri ní tiri nílé àwọn màmá tiẹ̀. Lórúkọ ìyá rẹ̀ Àyìndé Hajiya Rashida Ọlájídé ayé Ọmọ́tẹ́jì àti lórúkọ bàbá rẹ̀ Àáfàá Imam Saheed Ọmọ́tẹ́jì ọmọ Ládélé, lórúkọ èmi Akewi Agbaye Akẹkọọ Akọka àti lórúkọ gbogbo àwọn olólùfẹ́ àwa nílé lóko àti lẹ́yìn odi, Najid Ojúọlápé Ṣínà Ayọ̀mí Àyìndé mo kí ẹ pé okú ọdún okú ìyèdún ọdún á tún máa yàgò fún ẹ ẹ̀mí àṣẹ mi. Happy birthday my dear, long life and prosperity.